ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. A kú dédé àsìkò yìí gbogbo àwa tí à ń wò mí nílé, àsìkò àbọ̀ sórí ètò yín, ètò wa oore ọ̀fẹ́ fún ọjọ́ òní láti ìkànnì yìí, iléeṣẹ́ móhùnmáwòrán Seed of Life Television tó kalẹ̀ sí Odò Ọ̀nà ní ìlú Ìbàdàn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tún fún wa láǹfààní láti pàdé pọ̀ lónìí láti gbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, orúkọ mi náà ni àlùfáà Abíọ́dún Adékúnlé Adékòjọ, àlùfáà ìjọ Divine Grace Baptist Church Bàkó ní ìlú Ìbàdàn níbí. Ohun tí yóò jẹ́ orí ọ̀rọ̀ wa lónìí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, òun náà ni òmìnira nítòótọ́. Òmìnira nítòótọ́. Kó tó di wípé a ó ka ọ̀rọ̀ Ọlọ́run, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ fún wa láti pàdé pọ̀ lónìí. A dúpẹ́ nítorí pé lónìí ẹ ó sọ̀rọ̀ yín sáyé wa. A fẹ́ ní ìrírí òmìnira ní gbogbo agbọ́n. Ọlọ́run fúnra yín, ẹ fara yín hàn wá. Ògo ni forúkọ yín, Jésù Olúwa wa. Bí mo ṣe sọ fún wa pé orí ọ̀rọ̀ wa náà ni òmìnira nítòótọ́. A ó kà láti inú ìwé Jòhánù orí 9 ẹsẹ̀ 29 títí dé 34 rẹ̀. A ó sì tẹnu mọ́ ẹsẹ̀ 32. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí, mo kà láti inú Bíbélì ìròyìn ayọ̀. Jésù bá wí fún àwọn Júù tí ó gbàgbọ́ pé bí ẹ̀yin bá ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi, ọmọ ẹ̀yìn mi ni yín nítòótọ́, ẹ ó mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Wọ́n sọ fún un pé ìran Ábúráhámù ni wá, a kò fi ìgbà kan jẹ́ ẹrú ẹnikẹ́ni rí. Kí ni ìtumọ̀ gbólóhùn tí o wí pé ẹ̀yin yóò di òmìnira? Jésù dá wọn lóhùn pé mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹnikẹ́ni tí ó bá ń dẹ́ṣẹ̀, ẹrú ẹ̀ṣẹ̀ ni. Ẹrú kì í gbé inú ilé títí, ọmọ ní gbé inú ilé títí. Nítorí náà, bí ọmọ bá sọ yín di òmìnira, ẹ ó di òmìnira nítòótọ́. Ẹsẹ̀ tí a ó tẹnumọ́, òun náà ni ẹsẹ̀ 32 yẹn. Ó kà wípé ẹ ó mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Èyí ni ohun tí a ń sọ, òmìnira nítòótọ́. Nínú ayé tí a wà yìí, a rí wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn, tàbí kí n sọ wípé gbogbo ènìyàn, òun ló ń fẹ́ tí a pè ní òmìnira. Òun ló fẹ́ ìdáǹdè, òun ló fẹ́ ìtúsílẹ̀, òun ló fẹ́ oore ọ̀fẹ́ láti dá nǹkan ṣe fúnra rẹ̀, tàbí tá a lè pè ní ìtura. Kò sí ẹnìkan nínú ayé tó wù kó wà nínú àjàgà. Kò sí ẹnìkan nínú ayé tó wù kó wà nínú ìdè. Kò sí ẹnìkan tó wù kó ṣẹrú lábẹ́ ẹnìkan. Gbogbo èèyàn ló ń fẹ́ òmìnira. Gbogbo èèyàn ló ń fẹ́ kí òun náà ó lè dá nǹkan ṣe, kó sọ wípé èmi ni mo ronú báyìí, èmi ni mo ṣe báyìí, láì jẹ́ pé nìkan kan tì í kí. Ṣùgbọ́n tá a ṣàkíyèsí náà ni wípé bí a ṣe ń wá òmìnira kiri inú ayé, bí a ṣe ń gbìyànjú láti jẹ́ kí òmìnira wa kó pé, ohun kankan wà tá a gbọ́dọ̀ mọ̀ tí a sì fẹ́ ká mọ̀ lónìí. Òun náà ni wípé tí a bá ń sọ̀rọ̀ nípa òmìnira póríṣiríṣi. Àwọn òmìnira kan tiẹ̀ ti di òmìnira, ṣùgbọ́n òmìnira tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ ni a pè ní òmìnira ní tòótọ́. Tòótọ́ tí a ti fi kún yìí, ó fi hàn wípé a ní nǹkan kan tá a fẹ́ mú jáde níbẹ̀. Bí èèyàn bá dòmìnira, tí òmìnira yìí ò tún ní di òmìnira mọ́ lọ́wọ́, tí òmìnira yìí ò tún ní di wàhálà míì sí lọ́wọ́, tàbí mo gba ìyọ̀ǹda lọ́dọ̀ ọ̀gá mi, mo gba ìyọ̀ǹda lábẹ́ ìsìnrú tàbí ibi tí mo rò pé àjàgà wà tẹ́lẹ̀. Náà a jẹ́ wípé mo nílò tí mò ń pè ní òmìnira nítòótọ́. Ìyẹn ni yóò ràn mí lọ́wọ́ láti jẹ́ wípé kò ní í sí wípé ẹnìkan kó tún mú mi sìn tàbí ẹnìkan kó tún gbé mi dè mọ́.
òmìnira nítòótọ́ yìí ẹnìkan ṣoṣo là ń sọ̀rọ̀ bá, òun náà ni Jésù Olúwa. Fúnra rẹ̀ ló sọ, ó lẹ́ ò mọ òtítọ́, òtítọ́ ó sì sọ yín di òmìnira, gẹ́gẹ́ bí a ti kà á. So nítorí náà ohun tí Olúwa ń sọ fún wa lábẹ́ orí ọ̀fẹ́ tòní, òun náà ni wípé èmi àti yín a nílò ẹnìkan tí í ṣe òmìnira nítòótọ́, ẹni tó jẹ́ wípé òun ló lè ràn wá lọ́wọ́, òun ló lè gbà wá, òun ló lè yọ wá kúrò nínú ìsìnrú àti wàhálà àti ìdààmú ayé èyí tí a kó sí. Ẹ jẹ́ kí n sáré fi àwọn nǹkan kan wá nítorí àkókò wa. Ohun tí mo fẹ́ ká wò ni wípé kí ni àwọn tó tiẹ̀ lè dìyàn lọ́wọ́ láti mọ́ dòmìnira? Kí ni àwọn tí dìní lọ́wọ́ láti mọ́ ní òmìnira? Ohun àkọ́kọ́ gẹ́gẹ́ bí a ṣe kà á nínú ọ̀rọ̀ yìí, òun náà ni àìgbọràn. Tá a bá sì ń sọ̀rọ̀ nípa ìgbọràn, òun náà ni títàsé àgẹ̀rẹ̀ tàbí lílòdì sí àṣẹ tí a gbé kalẹ̀, lílòdì sí òfin tí a fúnni, lílòdì sí ohun tí a sọ, ìlànà tí a là kalẹ̀ wípé bí a ṣe fẹ́ kí o rìn nìyí. A ṣàkíyèsí wípé nígbàkúìgbà téèyàn bá ń takò ọ̀rọ̀ Ọlọ́run, náà èèyàn ń ṣe àìgbọràn nìyẹn. Ohun tó sì máa ń tẹ̀yìn rẹ̀ wá, òun náà ni wípé irú ẹni bẹ́ẹ̀ a máa gbé lábẹ́ ìsìnrú nítorí wípé kò gbọ́ràn sí òfin ọ̀rọ̀ Ọlọ́run tàbí ọ̀rọ̀ Ọlọ́run èyí tí í ṣe òtítọ́ tó lè sọ di òmìnira. Tí a bá wo ẹsẹ̀ 21 sí 22 tí a kà yẹn, ó wípé Jésù bá wí fún àwọn Júù tí ó gbàgbọ́ pé bí ẹ̀yin bá ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi, ẹ kíyèsí èdè yìí, bí ẹ̀yin bá ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi, ó túmọ̀ sí pé tí mo bá sọ̀rọ̀ fún yín tẹ́ ẹ sì ń ṣe, tí mo bá sọ̀rọ̀ fún yín tí ẹ sì ń gbọ́ràn sí tí mo sọ, ìgbà yìí òun lẹ́tọ̀ọ́ lè ní tí mo sọ. Ó ní ọmọ ẹ̀yìn mi ni yín ní tòótọ́. Tẹ́ ẹ bá fẹ́ dọmọ ẹ̀yìn mi tòótọ́, tẹ́ ẹ fẹ́ tẹ̀lé mi, a jẹ́ wípé ọ̀rọ̀ mi gbọ́dọ̀ jẹ yín lógún, ẹ gbọ́dọ̀ gbọ́ràn sí mi lẹ́nu. Ní títàsé àgẹ̀rẹ̀ tàbí lílòdì sí ọ̀rọ̀ mi, ẹ̀yin sọmọ ẹ̀yìn mi. Ó wá parí ẹ̀ lẹ́sẹ̀ 22 yẹn pé nígbà tẹ́ ẹ bá ń gbọ́ràn sí mi lẹ́nu, nígbà yẹn lẹ́ mọ̀ òtítọ́. Òtítọ́ yẹn ni ó wá sọ yín di òmìnira. A rí wípé àìgbọ́ràn a máa ṣe ìlòdì tàbí àtakò sí òmìnira. Àìgbọ́ràn ti sọ ẹlòmíì sí ìdè ayérayé. Àìgbọ́ràn ti sọ ẹlòmíì sínú wàhálà tí ò lè bọ́ ńbẹ̀. Ohun kan kejì tó máa ń takò òmìnira, òun náà ni àìpinnu láti bọ́. Àìpinnu nígbà téèyàn gangan ọ̀bá ṣe tán fúnra rẹ̀ láti bọ́, wípé bí mo ṣàṣe wù mọ́ lo ìgbé ayé mi. Irú rẹ̀ ló ṣẹlẹ̀ sí àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n jáde kúrò ní Íjíbítì tí wọ́n dé inú aginjù. Wọ́n ń ṣàwáwí, àárín nǹkan báyìí, àárín nǹkan báyìí, ṣe é kó wa wá ká wá kúmbì ni. Kódà nígbà tá à ń ṣerú gan-an, a ti gbà wípé à ń jẹun, à ń yó. So àwọn ò ṣe tán láti bọ́ nígbà náà, tí ì bá ṣe pé Ọlọ́run bá mú wọn bọ́. Tí èèyàn gangan ò bá pinnu pé mo fẹ́ bọ́ lábẹ́ ìsìnrú yìí, mo fẹ́ bọ́ lóko ẹrú yìí, ohun tó máa ń wà bẹ́ẹ̀ náà ni pé èèyàn máa ń wà nínú ìdè síbẹ̀, ìyẹn kù ní òmìnira. Ohun kẹ̀kẹta ni pé nígbà téèyàn bá gba kámú nínú oko ẹrú tàbí ìsìnrú tó wà, wẹ́ bó ṣe wúlò orí, mo sá ń jẹun, sáàjẹ mọ́ faradà, àṣà tí ì kú, àṣà wà láàyè. Nígbà téèyàn bá ti gba kámú pẹ̀lú ipò tó bá wà, irú ẹni bẹ́ẹ̀ kì í lè bọ́ nínú ìsìnrú. Ohun tí mo fẹ́ fi parí ẹ̀ lágbọ̀n yẹn, òun náà ni wípé nígbà téèyàn bá ní ìtànpè ní àìmọ̀kan, èyí tí àwọn títí a lè sọ wípé nígbà tí òye ò bá yé èèyàn, òun ni àwọn ọmọ Ísírẹ́lì, àwọn Júù yìí ń béèrè lọ́wọ́ Jésù ní ẹsẹ̀ 23 ìwé tí a kà yìí, ìwé Jòhánù orí 8 yẹn. Ó ní wọ́n sọ fún un pé ìran Ábúráhámù ni wá, a kò fi ìgbà kan jẹ́ ẹrú ẹnìkan. Kí ni ìtumọ̀ gbólóhùn tó wípé ẹ̀yin ó di òmìnira, ó ládùn òmìnira nígbà tá a ṣẹrú? Nígbà ọmọ Ábúráhámù ni wá, wọn ò mú wa sìn rí, wọn ò kó wa lẹ́rú rí, bó o wá làásè wá tó dòmìnira. Ó fi hàn wípé òye wọn ò mọ tí wọ́n ń ṣe. Nígbà téèyàn bá jẹ́ aláìmọ̀kan tí ò mọ̀ pé òun wà lábẹ́ ìsìnrú, ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kó pẹ́ lóko ẹrú kó má lè ní òmìnira. Nígbà tí a wá ti rí àwọn nǹkan tó lè tako òmìnira yìí, ẹ jẹ́ kí n sáré tẹ̀síwájú ká wo kí ni tèmi gangan tàbí ìwọ tó ń wò mí, kí lo nílò kó o ṣe kó o lè bọ́, kó o lè dòmìnira, kó o lè di ẹni tí ó lórí ọ̀fẹ́ láti gbégbé ayé tí Ọlọ́run fẹ́. A nílò àwọn nǹkan kan àtàwọn nǹkan kan. Ohun àkọ́kọ́ tí a nílò ará nínú Olúwa láti bọ́, láti di òmìnira, òun náà ni wípé a gbọ́dọ̀ tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ ta ni? Ọ̀rọ̀ Olúwa, ọ̀rọ̀ Jésù. Tí a bá wo ní ìwé Jákọ́bù orí 1
Jákọ́bù orí kìíní ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n ó kà báyìí wípé ṣùgbọ́n ẹni tí ó bá wo òfin tí ó pé tí í ṣe orísun òmìnira tí ó sì dúró lé e lórí, olúwa rẹ̀ kì í ṣe ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ tí ó gbàgbé rẹ̀, ṣùgbọ́n ó ń fi ọ̀rọ̀ náà ṣe ìwàwù. Olúwa rẹ̀ di ẹni ìbùkún nítorí ó ń fi ọ̀rọ̀ tí ó gbọ́ ṣe ìwàwù. Ohun tí Bíbélì yìí ń sọ fún wa náà ni wípé nígbà tí a bá tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, bí mo sọ lẹ́ẹ̀kan, tí a bá ń gbọ́ràn, tí à ń tẹ̀lé ní tí Olúwa sọ, ohun tí a ó rí ni wípé irú ìgbé ayé bẹ́ẹ̀ yóò di alábùkún fún, yóò di òmìnira, kò ní sí lábẹ́ ìsìnrú ẹnikẹ́ni nítorí pé ó ń gbọ́ràn. Ohun kan kejì tẹ́mi àti yín nílò ká ṣe láti di òmìnira nítòótọ́, òun náà ni wípé a gbọ́dọ̀ rí wípé a tẹ̀lé Olúwa ẹni tí í ṣe òtítọ́, a tẹ̀lé Jésù ẹni tí í ṣe òtítọ́. A gbọ́dọ̀ mọ ẹni tí í ṣe òtítọ́. Ó ti sọ wípé ó ní èmi ní òtítọ́, Jésù gangan lòtítọ́. A gbọ́dọ̀ wá rí pé a tẹ̀lé láti rí wípé à ń gbọ́ tiẹ̀. Nígbà tá a bá tẹ̀lé òtítọ́ yìí, ní ó ṣe kíni, ní ó sọ wá di òmìnira. Ohun kan kẹta tá a nílò ká ṣe ni pé a gbọ́dọ̀ sá fún ẹ̀ṣẹ̀. Ìwé Róòmù orí 6 ẹsẹ̀ 14 òun náà sọ bẹ́ẹ̀. Ìwé Róòmù orí 6 ẹsẹ̀ 14 ẹgbọ́n tó wí. Ó ní ẹ má jẹ́ kí ẹ̀ṣẹ̀ di ọ̀gá yín, nítorí ẹ kò sí lábẹ́ òfin, abẹ́ oore ọ̀fẹ́ ni ẹ wà. Tẹ́ bá wo ẹsẹ̀ 17 sí 18 rẹ̀, ó ní ọpẹ́ ni fún Ọlọ́run nítorí pé ẹ̀yin tí ẹ̀ ń ṣẹrú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ rí tí wọ́n ń fi tọkàntọkàn gba irú ẹ̀kọ́ tí a gbé kalẹ̀ níwájú yín, àti tú yín sílẹ̀ nínú ọgbà ẹ̀wọ̀n ẹ̀ṣẹ̀. Àti tú yín sílẹ̀ nínú ọgbà ẹ̀wọ̀n ẹ̀ṣẹ̀. Ẹ ti di ẹrú iṣẹ́ rere. Ẹ ti di ẹrú iṣẹ́ rere. Ìyẹn túmọ̀ sí wípé béèyàn bá ti sá fún ẹ̀ṣẹ̀, ó ti kúrò ní ẹrú ẹ̀ṣẹ̀. Ẹni tí ó di òmìnira, ó gbọ́dọ̀ gbìyànjú láti sá fún ẹ̀ṣẹ̀ nígbà gbogbo. So a gbọ́dọ̀ gbìyànjú rẹ̀. Bákan náà, ó ní mo fẹ́ kí a mọ̀ wípé a gbọ́dọ̀ ṣetán láti bọ́. Mo ti sọ lẹ́ẹ̀kan láì fi àkókò wa ṣòfò. A gbọ́dọ̀ ṣetán láti bọ́ kúrò nínú àjàkálẹ̀, nínú tí a pè ní wàhálà tàbí oko ẹrú yìí. Ohun kan tí wọ́n fi parí ẹ̀, òun náà ni wípé o gbọ́dọ̀ fi Jésù ẹni tí í ṣe òmìnira nítòótọ́, o gbọ́dọ̀ fi ṣe òmìnira ayé rẹ. Tí a bá kíyèsí gẹ́gẹ́ bí a ṣe mọ̀, ọjọ́ òní pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, òun náà ni ọjọ́ tí orílẹ̀-èdè Nàìjíríà tí ó gba òmìnira. A sì kí gbogbo ọmọ Nàìjíríà pátápátá nílé lóko lẹ́yìn odi wípé a kú oríire ọjọ́ òní, èyí tí à ń ṣàyájọ́ ọjọ́ òmìnira. Òmìnira wọ̀nyí àwa náà rí bó ṣe rí, ṣùgbọ́n nìkan tí í ṣe òmìnira tòótọ́ tó lè fún wa ní òmìnira tòótọ́ náà ni Jésù olùgbàlà. A gbọ́dọ̀ ṣetán láti fàyè wa fún, kí a lè yayọ̀ òmìnira tá à ń ṣe lónìí, kí a lè yọ̀ ọ́ jálẹ̀ títí ayé wa. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká gbìyànjú láti tẹ̀lé Jésù. Gbogbo ọkàn tó ń wò mí, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa lónìí. Nínú ìdè ayé tẹ́ ẹ wà, lórúkọ Jésù, Olúwa tú yín sílẹ̀ ní gbogbo ọ̀nà. Lórúkọ Jésù, ẹ gba òmìnira. Ẹ ò ní ṣẹrú mọ́. Bẹ́ẹ̀ ni kó sì rí. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Ẹ ṣé bí ẹ ṣe ń gbọ́ wa. Ẹ jẹ́ á tẹ̀síwájú láti máa gbọ́ wa, kí a sì tẹ ìkànnì kíní àmì pupa, èyí tí aṣọ àti àmì ago tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ yẹn, láti máa rán wa létí nígbà gbogbo. Bí a ṣe ń tẹ àmì yẹn, kí a máa pín fún àwọn mìíràn, kí a sì máa sọ èrò ọkàn wa lórí àwọn nǹkan wọ̀nyí, kí a lè mọ̀ wípé ẹ̀ ń gbọ́ wa ní tòótọ́. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́, yóò sì dára fún wa. Ẹ ṣé. Orúkọ mi náà ni àlùfáà Abíọ́dún Adékúnlé Adékòjọ. A ó pàdé níjọ́ mẹ́jọ.